kẹrù ó dá o. Ọpẹ́ ló yẹ kẹrù ó dá. Wọ́n lọ́pẹ́ ló yẹ kẹrù ó dá, ṣé bẹ́ẹ̀ ni òótọ́ ni? Ọpẹ́ ló yẹ kẹrù ó dá o. Ọpẹ́ ló yẹ kẹrù ó dá. Ìbà ọba Èdùmàrè ọba àdániwáyé. Àgbàdo bọ́mọdé òkú àtàgbàlagbà, a sì ní ìhùn tán ní láyé. Ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ fọwọ́ sàgbèjì ara. Àgbàdo bọ́mọdé òkú àtàgbàlagbà, a sì ní ìhùn tán ní láyé. Sọ́bẹ̀ Èdùmàrè lọ́pẹ́ tọ́ sí. Ọmọdé ọjọ́ òun dàgbà rẹ̀ o. Ọba tó ní ká máa bẹ, ọba tí ń bẹ nígbà tí bẹ̀bẹ̀ ń bẹ, ọba tí yóò sì tún wà nígbà tí bẹ̀bẹ̀ ò ní sí mọ́, kábíyèsí ọba Èdùmàrè. Ọmọdé ọjọ́ òun dàgbà rẹ̀ o. Mo ṣèbà ìlọ́kùnrin, mo ṣèbà ìlóbìnrin. Kò sí báwọn tálágbà. Mo kọ́ ọmọdé ilé bẹ́ẹ̀ mo kágbà. Kò sí mú tálágbà. Mo kẹ́ni mo rí, mo kẹ́ni tí ń rí. Bẹ́ẹ̀ mo kẹ́ni mo mọ̀ tí ń mú ọkọ wọn. Ṣé sẹ́yìn ẹ̀ tí yóò lè wá. Ṣé òkú nìkan ní ẹmọ rẹ̀ lódì? Ìgbà tí mi ò lólódì lé ń kọ́ èmi ni ó fò lòdì sí lójú òde. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín fẹ̀yìntì ẹ bá ń gbọ́ mi kètèkètè. Adéníyì ọmọ Rasheed lèmi jẹ́. Àwa ń bẹ láyé, àwa ń bẹ láyé. Ẹ tún lè pè mí ní RMA bàbá Yorùbá. Lálàbíyà ṣùkúrà líláyé àdúgbò òṣèlú. Èmi á máa pàjẹ́ ìsinmi mi ìwọ̀n mọ̀dẹ̀. Àgbò ìsinmi mi bẹ́ẹ̀ ń ò ní rọ̀rọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ ń janú bọ̀ bí àkẹ́sẹ̀ ọkọ̀ tuntun ni ọ̀rọ̀ mi wá dọ́wọ́ Olódùmarè. Èyí nígbà àkọ́kọ́ tẹ́ ò máa gbọ́ mi kètèkètè. Mo kí gbogbo wa níbikíbi tá a bá ń láǹfààní láti gbọ́ mi. Gbogbo ọmọ Oòduà, gbogbo ọmọ kóòtù òjìbí, gbogbo wa pátá ni mo kí. Gbogbo wa pátá ni mo kí, n ò lólódì láàrin ẹnì kankan wa. Mo kí gbogbo ládéládé. Mo kí gbogbo lóyè. Mo kí gbogbo baálẹ̀ ọkọ ìlú. Ẹ kú iṣẹ́ ìlú ní ṣíṣe, ọba Èdùmàrè á máa fún yín ṣe. Mo kí gbogbo oníṣẹ́ ọwọ́. Mo kí gbogbo oníṣẹ́ oṣù, mo kí gbogbo oníṣẹ́ ìjọba. Ọkọ ọba àdá ọba kò ní sáwa lẹ́sẹ̀. Ọba Èdùmàrè ajá bóde pàdé. Èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà lágbára Èdùmàrè, èrè láò máa jẹ, a ò ní sọ́ọ̀tì, àtàjèrè láà máa tà, a ò ní tàtà sọ́ọ̀tì. Ọba Èdùmàrè á jẹ́ ká máa lọ rí ká máa bọ̀ rí bí ìlẹ̀kẹ̀ di abiyamọ. Ètò kan ni mo gbé wá fún wa. Ètò yìí ni mo pè ní Ẹṣin Ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ẹṣin ọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe la fi wà. Ètò ẹṣin ọ̀rọ̀ yìí lẹ́ ó máa gbọ́ lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí ìkànnì wa. Bóyá lórí Facebook àbí lórí Instagram, bákan náà lẹ́tún lè wò lórí ìkànnì YouTube wa. Ẹ̀yin ẹ kàn tẹ RMA bàbá Yorùbá. Ọ̀dọ̀ wa náà ni yóò já sí. Fún àwa tá a jẹ́ olólùfẹ́ àṣà àti ìṣe Yorùbá. Ètò ẹṣin ọ̀rọ̀ yóò kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀, a ó oríṣiríṣi òwe máa gbámú. Pẹ̀lú èyí, a ó tún lè jinlẹ̀ sí nínú èdè àti àṣà wa. Kò síbikíbi tá a ti lè gbé tò yìí níbikíbi tá a bá rí ká wà.
má gbàgbé tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún jẹ́ agbó ètò yìí ètò Ẹṣin Ọ̀rọ̀. kí n tó máa lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ yálé ná. tòrọ́ máa lè yàn ní ìmọ̀lé bàbá rẹ̀ níbí. Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ lèmi, Ọ̀yọ́ nìran bàbá mi, Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ. bẹ́ẹ̀ àkìrọ́bà fínlá lè dé Ọ̀yọ́. ìlú Adéyẹmí ọmọ kú ọmọ àrùn Àtàndá alówó lódù bí ìyèrè. Bàmí Àtàndá. ojú pọ́n kókó mọ́fọ́ kò rẹ́ni bàjẹ́ owó ògiri kọ̀rọ̀kọ̀rọ̀. àgbàrá òjò tí bánijà tí gbòdì bàbá ẹni lọ́wọ́ ẹni. níbí ìbàyẹ̀ ní ìtìmọ̀ ìdánu dúró lónìí. tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ pàdé mi. èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín RMA bàbá Yorùbá. ọmọ ṣubọ́lá ni òde olóríire bàbá rí ní sáà ní bàbá mi. lónìí tí mò ń lọ inú ayọ̀ ni mo fi yín sí lágbára Èdùmàrè inú ayọ̀ náà ní bá yín padà. lágbára Èdùmàrè a ò ní pẹ̀dín. lọ́wọ́ adéròjú àwọn àjáde bá a sílùú nílà ọ̀rọ̀ fún ọ̀gá rẹ̀. èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín RMA bàbá Yorùbá. bó bá rí bákan náà ó dàbọ̀.